ẹ máa kú dédé àsìkò yéye yan mi àkú bójú ọjọ́ sì ṣe rí o bí èèyàn bá sì ti kú tó yẹ kéèyàn ọmọ adarí hurun kẹfì ìdájọ́ sówó elédùà ẹ wá fi ìdájọ́ sẹ́nu ara yín tó yẹ kó rí bẹ́ẹ̀ tọ́nà ní ẹ̀bùn ìdájọ́ lẹ́yìn ni màlẹ́ka dájọ́ abẹ́yìn lọ́run àpáàdì abẹ́yìn lọ́run tuntun ẹ̀yin kì í gbé àlàyé ga béèyàn bá ti kú lẹ́wà mú fọ́tò rẹ̀ lẹ́ẹ̀ma sí àrẹ̀ lẹ́ẹ̀ma mú fídíò ẹ̀ lẹ́ẹ̀ma sí àrẹ̀ nígbà tí ń bẹ láyé bó bá ní kẹ́ ẹ sí à bó bá ní kẹ́ ẹ kọ́mẹ̀ntì bó bá ní kẹ́ ẹ láìkì ẹ̀ ní dáhùn gbẹ̀yìn èèyàn dúdú nù bẹ́ẹ̀ bá lọ wo àwọn American movie wọ́n tó post online báyìí wọ́n ti ní 1 million viewers bó sì ṣe èèyàn dúdú ẹ máa fẹnu tẹ́ńbẹ́lú ara yín ẹ bínú èèyàn títí bó tún kú náà ẹ tún ní dẹ́yìn kí ni ṣe yín ìgbà tẹ́lẹ̀dùn àti dá ló ti ní ohun séèyàn dá ó ti lóhun sí wa dá pàpà síbẹ̀ náà àtúnwùwà náà bẹ́ẹ̀ náà ni ẹ bẹ̀ wọ́n kọ́ tó láìkì kan tó sí àkọ́ tó kọ́mẹ́ǹtì ìgbẹ́ni ò bá wá kú tán ẹ máa wá máa rí rẹ́sìn fíìsì ó sáfìsẹ́ ní ẹ wà máa wí tí yín kò ní tàn bá lọ tán kí ló ṣe é pé èèyàn bá ń bẹ láyé ẹ̀ ní sí ààrẹ ẹ̀ ní kọ́mẹ́ǹtì gidi tó bá wá lọ tán ẹ wà bẹ̀rẹ̀ wóróworó mò ń bọ̀ náà mo fẹ́ dénú ayé o ìlọgbọ́n tẹnu àwọn èèyàn bíi tèmi ìhun tó fà á tó jẹ́ bí èèyàn bá ń bẹ láyé ẹ̀ kì í pọ́nlé bó bá wá kú tó ẹ máa ṣí àfíìmù rẹ ẹ máa ṣí àfọ́tò tó dára jù tó yẹ kẹ́ ẹ ti ṣe àgínú rẹ fi dùn gbò ń bẹ láyé bóyá àgbà má kúkú tó kù ò ń bọ̀ nà ẹ wá gbọ́ wíríwírí. Alfa Olooto ọ̀rọ̀ lẹ́sọ̀ wípé téèyàn bá ti kú ìgbà yẹn làwọn ayé máa bẹ̀rẹ̀ sí ní rí ìgbà yẹn náà máa mọ̀ pé yẹ kán gbé sí ẹ̀rọ ayélujára náà máa gbé sórí social media àìnífẹ̀ẹ́ ara ẹni náà máa ń fà á ẹlòmíràn àti ẹ̀ wò pé bóun bá láìkì nǹkan tó post ó máa jẹ́ kó làlùyọ àwọn èèyàn dúdú àwádìí mú láti like láti share láti comment kò yẹ kó jẹ́ ìṣòro àwọn èèyàn ṣùgbọ́n ẹni téèyàn ò mọ̀ rí téèyàn kàn déédéé máa bínú sí ìgbà tó bá wá rí i pé ẹni yẹn ti kú àwọn ò lè rí mọ́ ìgbà yẹn náà wá fọ́tò rẹ̀ tó dára jù náà wọ́n máa gbé sórí social media kiri náà máa gbé sórí ẹ̀rọ ayélujára wọ́n á bẹ̀rẹ̀ sí ní polówó ẹ̀ ìwà àwọn èèyàn dúdú nìyẹn wọ́n bá post náà máa ní ẹ like ẹ share wọn ò ní share wọn ò ní like wọn ò ní comment wọ́n á ní wọ́n fẹ́ kán jáwó wọ́n dẹ̀ ti gbàgbé pé data làwọn ń lò láti fi wo gbogbo nǹkan tó wà ní online. àwọn èèyàn dúdú wọ́n fẹ́ràn kán máa gbé nǹkan tí kò já mọ́ nǹkan kan mọ́ ìyẹn náà máa ń pọ́nlé nǹkan tí ò mú làákàyè wá òun náà máa ń pọ́nlé iye tó bá mú làákàyè wá wọn ò ní gbéga. wọ́n ṣe nǹkan gidi pé ẹ like ẹ comment ẹ share àwọn ò ní dáhùn but iye tó bá wá ṣe bí wèrè tí ò sọ nǹkan tó mọ́pọlọ wá tí ọmọdé gan lè kẹ́kọ̀ọ́ nínú ẹ̀ ìyẹn làwa èèyàn dúdú máa ń gbé lárugẹ kí ló ṣe wá bí Alfa Olooto ṣe sọ ó ní Ọlọ́run sọ pé inú òun bàjẹ́ nígbà tóun dá wa kò ṣe ní bàjẹ́ ìgbà tó jẹ́ pé nǹkan burúkú la máa ń fẹ́ràn yẹn la máa ṣíà tó bá ti di ọ̀rọ̀ okó àtòbò wọ́n á ṣíà ẹ̀ wọ́n á gbé lọ tó bá jẹ́ pé ìwòwò náà rí online wọ́n á gbé yẹn lọ bọ́ ẹni tó ṣe nǹkan gidi ó dìgbà tó bá kú ìgbà iná ṣẹ̀ máa rántí rẹ́kọ̀dù ẹ̀kan tó ṣe tó mú ìwúrí wá gbọ̀ngbà tó wà láyé ẹ̀ ní pọ́nlé kí ló dé kí ló ṣe wá tà kàn máa kórìíra ara wa nígbà tó bá wá kú tán ẹ wá máa jàjọ inú yá máa dùn pé a ti borí ẹ̀ ní gbogbo èyí tẹ̀ ń ṣe nítorí gbà tó wà láyé ẹ ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe ẹ wá máa ní èmi ò lè like èmi ò lè subscribe èmi ò lè ṣe kinní kan lórí èlò wọn ọ̀jáwó yín táìmù tẹ́ fi ń wo nǹkan tó ń já náà ni wọ́n ń já ẹ ṣe o Alfa Olooto èmi ò ní sọ jù bẹ́ẹ̀ yẹn lọ ẹ jẹ́ káwọn èèyàn dúdú ká lọ tún wà wá ṣe tó bá jẹ́ àwọn òyìnbó ni kí nǹkan ọ̀hún gan kó má mú ọpọlọ wá wọ́n á sì like wọ́n á share millions of people láàrin ọjọ́ kan ọjọ́ méjì láàrin ara wọn bẹ̀ wọ́n á ti promote ẹni yẹn ṣùgbọ́n èèyàn dúdú tí wọn ò rí bẹ́ẹ̀ rárá. àtayébáyé wọ́n ṣe máa ń ṣe nìyẹn. nítorí pé wọ́n bìlìfì pé ẹni yẹn ó lọ sinmi ni o so wọ́n máa ṣe ìrántí ẹ̀ pé. téèyàn bá kú tán nìyẹn máa mọ iye yẹn tá a bá ṣì wà láyé ò bá ìṣòro ò bá fún mi lówó tí ò bá fún mi lówó ẹlòmíà fún mi ìrònú wa nìbọn tó bá kú tán ṣe máa ronú
bọ̀dá lágbájá ó máa fún mi iye báyìí bọ̀dá lágbájá ó máa fún mi ní nǹkan báyìí ó ṣe á máa rántí nǹkan tó ti ṣe pẹ́tipẹ́tipẹ́ gan máa wá sọ́pọ̀lọ̀ èèyàn máa rántí nǹkan tó máa jẹ́ ká ṣe máa post ara wa nìyẹn ìgbà yẹn nìfẹ́ ṣẹ̀ máa wá ń jinlẹ̀ gangan nǹkan tèmi rí ń bẹ́ẹ̀ ni. Alfa Olooto a fẹ́ràn nǹkan tó bá ti bàjẹ́ ju nǹkan tó ṣì wà láàyè lọ gbogbo nǹkan tá à ń wò yìí bí òkú bá ti kú ó ti lọ lóòótọ́ tó kú bá kú nǹkan tó kú bá ṣe la máa ń sọ nípa rẹ̀ á ti sọ nǹkan tó ti ṣe lẹ̀ lágbájá yóò wà tó dáa o tàmẹ̀dù yóò wà tó dáa o àmọ́ ó ṣe jẹ́ wípé ilé ayé tá a wà yìí a fẹ́ràn nǹkan tó dáa bí ó ṣe pé nǹkan tó bá ti bàjẹ́ gbogbo òkú tó bá ti kú ẹ máa gbọ́dọ̀ rest in peace mọ́mí rest in perfect peace àǹtí rest in perfect peace òkú tó ti kú nù wọn bí irú èmi báyìí ẹ jẹ́ kí n post ara mi síta kí n wá sọ̀rọ̀ nípa ara mi kí n wá post ẹ̀ síta wọn ò ní kọ́mẹ̀ntì lé lórí wọn ò ní láìkí rẹ wọn tẹ̀ ní ṣe bẹ́ẹ̀ nípa wọn rí wọn máa fojú fò dání wọn máa ignore ẹ̀ ni ṣùgbọ́n yẹ kọ́sọ́kọ́sọ́ pátá mi kú ẹ máa gbọ́ máa ṣe o bọ̀bọ̀ sọ̀rọ̀ yẹn ó ti lé o wọn máa bẹ̀ sí ní ṣí ẹ̀ káàkiri anywhere ẹ máa gbọ́ star náà ni ìrọ̀ o nítorí pé mi ò tí ì kú ni o òun náà ṣe láìkì mi ẹ jẹ́ kí n kú wọ́n máa láìkì mi wọ́n máa ṣí ẹ̀rẹ̀ mi lágbọ́ ọlọ́run ẹ̀ ní kókó gbòyìn tó yọ. pé bóyá téèyàn bá kú lọ́sẹ̀ máa ń post ẹ̀ ẹ̀fọ̀gbọ́n ẹlòmíì gan ikú ló fi ń ná kìkì but to me léde ọmọdé tèmi tí mo lè sọ pa ẹ̀ ni pé àwa Yorùbá tó jẹ́ aláwọ̀ dúdú tá a bá wà láyé a kì í máa ń sòmọye ara wa ọ̀tí tẹ́niyẹn bá ti kú ẹ̀fọ̀gbọ́n kẹ́niyẹn máa ti kú kó travel gan ọjọ́ tó o bá ní ìdẹ̀ ló máa wá lábájá báyìí kánú dẹ̀ wà ráǹdì ni ìṣètì ìbẹ̀rẹ̀ máa bèrè nǹkan báyìí lọ́wọ́ ẹ̀ o so olè ìdá káṣá máa ṣe dáadáa ṣáà tá a bá ṣì wà láyé. tẹ́ ẹ ti gbọ́ ohun tí àwọn èèyàn adariwurun sọ nípa ìwà tí wọ́n máa ń hù tí kìkì jẹ́gẹ́ lómi láìkì tí kì í jẹ́gẹ́ lómi sí àti kì í jẹ́gẹ́ lómi kọ́mẹ́ǹtì. ẹ jẹ́ àtúwà wá ṣe o ètí ó bá gbọ́ mi ẹ má fi ṣèbínú ẹ jọ kẹ́ ẹ sí fídíò yìí kẹ́ ẹ sì kọ́mẹ́ǹtì ká lè mọ̀ pé ti yí padà nínú ìwà tẹ́lẹ́dùn àwòfẹ́ hù ẹ sí ara ẹ kọ́mẹ́ǹtì ẹ láìkì rẹ̀ ká lè mọ̀ pé ti fi wà burúkú ńlẹ̀ ẹ ṣé mo dúpẹ́ o ẹ tún máa rí mi nínú another video mo rí yín náà.